mẹ́ta ó má kọjá mẹ́ta kẹ́ ó ní èrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ máa wo ètò Bisi ológe show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo my name is Cookie Raji Ambode ẹ máa wo ètò Bisi ológe show èèyàn wa ní ìbàdí wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later. Ibi ilẹ̀ ti máa pàdé, ẹ̀yin méjèèjì ẹ máa fa kọ́ sí ni ẹ wá pàdé láàrin méjì bí. Mo fẹ́ kẹ́ fi swag àti ṣàkàrà púpọ̀ sí mọ́mí ẹ̀ dìde. Ó yá go mommies, go mommies, go! Go mommies, go mommies, go! Go mommies, go mommies, go! Ó yá mommies, mommies, sàmàrò. I like the way you roll. I know you got to my barrow. Go yá dé. Mọ́mí, ó yá lọ́la. Ó yá mọ́mí ìyàwó wa pàǹdà. Ó yá mọ́mí wa ṣàmàlú àbí. Mọ́mí ìyàwó wa pàǹdà. Mama Okewale ṣàmàlú àbí. Mo ṣàmàjẹ́. Ẹ̀yin méjèèjì ẹ bá mi náwó sí sí ẹ jẹ́ bá mi kúrò. This is your children. You will not regret anything lost to each other. Very much you find their children. So shall it be. In Jesus' name. Ṣé kí wọ́n bá yín dúpẹ́? Ẹni tí ò bá ti dá yín lòun wá fẹjọ́ sùn. Ẹni ẹ ṣe ẹkú dìde ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin ẹbí mi o. Ẹ wá bá mi dúpẹ́ o. Ẹni kan máa dáná ẹ̀yin ẹbí ló bá yín ọ̀dọ̀ àwọn fámìlì yìí rè Ọlọ́run ló jogún ẹbí tuntun fún yín. Ẹ̀yin lè máa bá dúpẹ́. Grandma dúpẹ́. Grandpa dúpẹ́. Gbogbo ẹbí á dúpẹ́. Wọ́n ní ṣé iná fẹ́ rú ẹ̀. Àwa náà fẹ́. Ó yẹ ṣé iná fẹ́ rú ẹ̀. Àwa náà fẹ́. Ó yẹ kọ́mọ ẹbí rèlé ọkọ. Àwa náà fẹ́. Ó yẹ kọ́mọ ẹbí táyà wálé. Àwa náà fẹ́. Wọ́n sọ pé ó yá ẹ wá bá wa pé ìyá ọ̀pẹ o. Gbogbo ẹbí òkè wálé pátápátá. Ẹ wá bá wọn dúpẹ́. Ẹ wá bá mi pé ìyá ọ̀pẹ o. Nítorí pé èmi lẹ́ni táyé ti rò. Ìgbẹ́ kò lè ká nǹkan lè ṣe. Ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà. Olú ọ̀run. Tòró yí bíríbírí lórí kan mi o. Oyi bíríbírí kan mi o. Oyi bíríbírí lórí kan mi o. Ìyàwó ọmọ ti yí kan. Màmá agbára mi bàbá o. Wọ́n ní àánú máa ń sọ̀rọ̀. Wọ́n mi ní gbogbo tí mo ti bẹ̀rẹ̀. Wọ́n mi lórúkọ Jésù láìpẹ́ láì jìnnà àwọn ọmọ wọn lẹ́ máa gbé jó. So shall it be in Jesus' name. Grandma yẹn máa padà lọlé mọ́mì. Ẹ̀yin náà máa lọlé nípa. Olóríire tó bímọ olóríire beautiful mommy. Mrs. Kafilat Sogunro, ọmọ Èkó ni mọ́mì. Ìsàlẹ̀ Èkó to be precise. Mọ́mì láàrin ìṣẹ́jú méjì ẹ̀yin náà máa jíjó Èkó. Èkó ló ń lò fún lọ́sà. Ẹ̀yin lọ́lọ́run fún mi. Èkó ló ń lò fún lọ́sà. Ẹ̀yin lọ́lọ́run fún mi. Ọ̀sà ò ṣe é gbé lọ́sà bùsà. Ọ̀sà ò ṣe é gbé lọ́sà bùsà o. Èkó ló lò fún lọ́sà. Ẹ̀yin lọ́lọ́run. Onídòdò oní mọ́ínmọ́ín. Àwọn ṣe kọ́ta. Onídòdò oní mọ́ínmọ́ín. Ìgbà tí yóò ta ló gbé kọ́kadà. Ẹ wá wò ó ta ní àfíà jù. Second, ẹ bá gbowó yẹn náà ni mo ṣe. Dájú wá láti ìlú ńlá Ẹ̀gbá náà pẹ̀lú yẹn. Abẹ́òkúta ṣẹ́rí nǹkan kan wà tí wọ́n ní tó wà very very peculiar. Wọn kì í ní rẹ́sítọ́ráǹtì báà lọ máa ń ní. Dájú báyìí sí o. Báà tún ti wà ń bílẹ̀ ní sọ fún mi. Ṣé wọ́n tún wọ́n máa ń ṣe nǹkan tó fọ́ọ̀nì? Lẹ́yìn Nàìjíríà ń tẹ̀lé Ẹ̀gbá ló tún láǹtẹ̀ wọ́n ní kọ́ lórí ìjókòó tí bá kọ́ báyìí gbogbo wọn máa dìde ní ṣé kí n kọ́. Wọ́n máa pẹ́ lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀. Ibẹ̀ náà lẹ́ bí wọ́n ti rò ó. Ibẹ̀ náà lẹ́ táwọn dàgbà o. Èmi ò fọwọ́ òkúta ṣògo. Ojúlọ lórí olúmọ. Báwa ayọ̀ lórúkọ Ẹ̀gbá o. Ó ti yá ayọ̀ ayọ̀ ayọ̀. Orí o.
Ìdòwú ni mọ́mì ní ìlú Ẹfun Alàyè. Mọ́mì ẹ bá mi dìde. Ẹ fi pèlè ìyẹn sí. Ẹ wá gbé bọ́ńdù mọ́mì jáde. Ẹ kàn máa sọ pé ẹ̀fọn kú oyè ẹ̀fọn. Ẹ̀fọn kú oyè ọmọ olókè kó gòkè gígùn. Bóyá ọmọ olókè tábàtàbọ̀. Ọmọ olókè kó gòkè gígùn. Ọmọ olókè tábàtàbọ̀. Bóyá gòkè kàkà ìpàdánù ọmọ ẹ̀fọn tọ́ka. Mọ́mì bóyá tún gòkè. Somebody shout hallelujah. Hallelujah yẹn kiri o. Somebody shout hallelujah. Bó bá ṣe gbà náà la ṣe máa ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ òní. Àwọn bí aláyọ̀ tá a wà níwájú nílé ní mọ́mì. Ó ní nǹkan pàtàkì tá a wá ṣe bí. Àwa tọrọ ọmọ, àwa ṣe ìdáná bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Yorùbá. Kí gbogbo àwọn Ghanaian náà tún mọ̀ pé we have done the necessary thing over your beautiful daughter. Àwọn ẹgbẹ́ aláyọ̀.